Àyè tèmi báwo ni ṣàlàáfíà lẹ́wà ṣó ń dùn ṣó ń dán. Ẹ wò mí wo Portable. Portable kọjá àyè o. Mi believe ẹ̀. Wípé o lè sọ pé Mohbad pé ó kọjá àyè ẹ̀. Zazu. Ìwọ tó jẹ́ pé mi believe ẹ̀. Ó jọ mí lójú. Ọlọ́run. Ẹ̀yin tèmi, mo máa play ohùn Zazu fún yín. Tẹ́ bá gbọ́ nǹkan tí Zazu sọ nípa Mohbad, pé ọ̀dàlẹ̀ ni. Ó ní ọ̀dàlẹ̀ ni Mohbad lẹ́nu Zazu. Zazu tó jẹ́ pé lẹ́nu ọjọ́ méjì ó lọ sí ibì kan lọ ṣe play. Ibẹ̀ ló ti ń pariwo life is full of Sam Larry. Pé kó má dá Sam Larry lóhùn pé òun ló pa Mohbad. Tán bá sọ pé Zazu. Tán bá sọ pé Zazu. Ó lè ṣe báyìí máa ní irọ́. Ọlọ́run máa ní irọ́. Zazu. Ó ní ọ̀dàlẹ̀ ni Mohbad. Ó ní Mohbad. Ó lọ ń bá àwọn opponent Sam Naira marley ṣe kíní olóhùn nítorí ẹ̀ náà ṣe mú balẹ̀. Ẹ rí pé ìkà ni bọ̀bọ́ yìí. Ta ni mo wá fẹ́ gbàgbé báyìí lórí social media? Zazu sọ ń gbà yín mo dẹ̀ post ẹ̀. Àṣé ó kàn fi Mohbad ń cash cruise. Ó kàn fi Mohbad. Ó kàn fi ta. Ó kàn fi ta kíní ni. Ó kàn fi Mohbad pa owó lórí. Ó kàn fi Mohbad pa owó ni o. Ọlọ́run. Ẹ bá mi gbọ́ nǹkan tó sọ. Ẹ gbọ́. Ẹ gbọ́. Mo lábẹ́ ẹ̀yẹ ọmọ mi lábẹ́ mo kàn ní kí n kìlọ̀ fún yín ni o. Wọ́n kó bá Naira marley ni o. Àwọn opponent Naira marley àwọn ọlọ́pàá Mohbad ìgbà tó ẹ gbọ́dàlẹ̀ ni Mohbad. Ó lọ ń chill pẹ̀lú àwọn enemies Naira marley òun ló ṣe fún jẹ. Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ? Ṣé ẹ rí pé orí bọ̀bọ́ yìí ò pé rárá? Wow. Mi believe ẹ Zazu. Ó dẹ̀ tí wá jẹ́ tán. Ìyẹn ni pé ó kàn ń fi Mohbad ń cash cruise gbogbo tó ń ṣe. Ó dẹ̀ ti gbàgbé pé ọjọ́ kan nìyẹn máa sùn tí ò ní jí mọ́. Ó wá fi kún nísìn òfin yọ Zazu. Wọ́n ló sọ nísìn gbà yẹn pé Sam Larry ló pa Naira marley. Náà ó tún wá di pé nísìn Mohbad yà ọ̀dàlẹ̀. Òun ni àwọn opponent Mohbad. Àwọn opponent Naira marley náà ṣe pa Mohbad. Náà ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kan wá Zazu wọ̀ níbi tó bá wà. Zazu mọ̀ nípa ikú tó pa Mohbad. Ó yẹ kó ń di Zazu mú. Zazu ló pa Mohbad. Náà ó yẹ kí ọlọ́pàá wá Zazu níbi tó bá wà kán mú. Zazu yìí ló wá sórí social media tó wà nígbà tó lọ ṣe show tó ní pé Sam Larry tóun lọ ṣe show ní Dubai pé kó gbogbo owó òun àti manager òun. Ìkànnì ẹ o ní ìbílẹ̀ mọ́ iná nítorí gbogbo yín ìkànnì náà ilé tó ń bá fa nísìn tó sign ẹ ti jọ ń fa nísìn tó bá tún pa wọ́n tún máa sọ pé justice for that mi ò mọ orúkọ yẹn tó ẹjọ́ ṣe kínní. Ó ga o ìwọ DJ Chicken náà ẹ sì ń fa ẹ tí rojú ìtara yín. Zazu mi believe pé o lè ṣe. O lè sọ fún Mohbad pé ọ̀dàlẹ̀ torí pé ìyẹn ò sí láyé mọ́. Kò sí problem. Ọjọ́ kan ń bọ̀ lólúwa gbogbo yín lẹ máa sọ tẹnu yín kẹ́ tó kú láyé. Náà ó fi kún yọ Mohbad. Ti gbàgbé ọjọ́ kan náà ni wọ́n máa sùn tí ò jí. No problem. Ẹ bá ń share, ẹ bá ń like. Ẹ ṣé o.